Sórí ọkọ mi tó wà lórí ìjókòó yìí is a very nice person. Àmọ́ ìbínú ẹ̀ ni. Why did you end up with such a miserable man? La haila. Ọkọ mi wo ẹni tí ò bá lẹ́ni lẹ́yìn kì í sùn ọ̀sán tó bá sùn ta ló máa jí. Ọ̀rọ̀ náà ló bèrè yẹn o. Ìyá Okanlawon ti kú. I murdered your father. What? Ẹ̀yin lẹ pa bàbá mi. Ẹ̀yin lẹ jẹ́ kí bùkátà èèyàn méjì di bùkátà èèyàn kan. Fún mi, try láti understand nǹkan tí mo sọ. Aṣáàdẹ̀ ti parí service nsìn. Change your mind ẹ̀ náà. Ọjọ́ tó kú, ọjọ́ burúkú èṣù gbomi ni. Because that happened to be my last day in service. A ṣe ìlú wúlò lọ́rọ̀ ọba. Ó ṣe wúlò ṣe máa ń ṣọ láàyè. Ọlọ́run ṣe ká! Ọlọ́run ṣe bí! Tọ́ba ní Ọlọ́run ṣe. Ìyá Okanlawon ti kú. Ṣé o mọ̀ wípé tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ náà? A rán mi sí ẹ ní òní mo ṣe ń jíṣẹ́. Tí a kò bá rán mi sí ẹ, mo lè má lè jíṣẹ́ rárá. Okay, nínú àwọn tálíkà tá à ń sọ yẹn, class wo ni wọ́n wà? Bàbá, upper class ni o. Custard náà fi tọ́ àwa. Òun pòròpórò àtọ́ka bàbá nígbà. Ṣé bí n bá sọ̀rọ̀ tó fún ẹ wá gbọ́? Dáadáa. Ẹ wà. Tálíkà ni ẹ. Irọ́ ni o. Yes, of course.